ìbà 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 olódù ọmọ àrè alápálá ọba tó ṣolé ayé rú ọba lánàá lónìí àti títí ayé àìnípẹ̀kun ọba tí ráyàn ń ṣẹ́ tí máa ń dúró tí òràn mọ níṣẹ́ fàyà tínú aláàfin ọ̀run ọba tó ga fíofío tí ò láfiwé ọba lánàá ọba lónìí ọba títí ayérayé àìnípẹ̀kun olódùmarè ọba tó ga fíofío tí ò láfiwé ó fọ̀run ṣebùgbé ó filé ayé ṣàpótí ìtìsẹ̀ rẹ̀ arúgbó ọjọ́ àdàgbà mọ́ tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́ ẹrú jẹjẹ ọba mi àgbàlagbà tá a wọ́jọ́ orí rẹ̀ a ò rí kà kọ̀ǹpútà òrọ́jọ́ ìbí olódùmarè ìgbésáyé ọlọ́run àṣọ tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù alápá kábíkábí ònìkàn gbémọ rẹ̀ níjà ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú kìnìún dàńṣákìrẹ olódùmarè olódùmarè ìbà rẹ lẹ́yìn olódùmarè ọ̀sẹ̀ lómi olódùmarè náà ń lọ́ba tó tún kù olúwa ní olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ síhà omi dídákẹ́ rọ́rọ́ ó tu ọkàn mi lára ó mú mi lọ sípò ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ gbẹ̀mí tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìjú ọ̀rọ̀ olódùmarè ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣojú àwọn ọ̀tá tèmi gbogbo ìwọ dà òróró lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí ní ọmọ tọ̀ mí lẹ́yìn mi títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì máa gbélé olúwa láyé àti láéláé àmín ìbàrẹ olódùmarè lẹ́yìn olódùmarè ọ̀sẹ̀ lómi olódùmarè náà lọ́ba tó tún kù la fi sọ pé lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmí olódùmarè náà ló tún kù gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi mo kí gbogbo yín ẹ kú bẹ́lẹ́dùn àti pé ó rí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkè mẹ́bà ti bá yín àti àsìkò tẹ́ bá wà lápá àbí tẹ́ wà níbẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo mo kí gbogbo yín àṣàlámà lékún gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo pátápátá mo kí yín àlàáfíà fún yín gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé pátápátá mo kí gbogbo yín àbọrúbọyé yóò mọ ju yín ṣe bẹ́ẹ̀ bá ti ń dà yóò mọ bójú ọwọ́ bẹ́ẹ̀ bá ti ń gbé janlẹ̀ báyìí yóò sì mọ fọre èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ni mo tún ti dé mo débè bó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí olódùmarè ọba ó máa fún gbogbo wa ṣe láṣẹ Èdùmàrè ẹ̀yin olólùfẹ́ mi ṣé gbàgbé ẹ ti ṣèlérí pé gbogbo ìgbà tí n bá ti pè yín ẹ sì máa jẹ́ mi ní gbèjégbèjọ mo wá pè yín n ò pè yín fún kú wọn ò sì pè yín fáàrùn ìpè ayé náà kẹ́ ẹ máa bá wọn jẹ́ ẹ má bá wọn jẹ́ pé tọ̀run ọ̀dẹ̀ tẹ́ tí ń wò mí yìí ọ̀dẹ̀ yín ò ní lánà wàhálà ìdààmú kókó jàǹjàǹ òrùlé kò délé òroko kò dóko kò ní jẹ́ tiyín láṣẹ Èdùmàrè ọkọ̀ tí wọ́n ṣọmọ ìrìwò mọ́kọ̀ ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín ẹ̀yin lólùfẹ́ mi mo tún ti dé sí yín lọ́rùn ẹ wá nǹkan fìdílé ẹ gbàpò tí yín ẹ jókòó èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín ni ọyẹ wá gbọ́rọ̀ lẹ́nu mi ẹ gbọ́rọ̀ lẹ́nu èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ilẹ̀ Yorùbá yóò gbà túnṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ṣé gbàgbé mo sọ fún yín pé lórí ìkànnì yìí a máa ṣoríṣiríṣi ètò ìyẹn ti dàtún gùn ọbẹ̀ ti dàtún ṣe
ọmọ yín náà ni mí, ọ̀ṣíbi tẹ́ ẹ fẹ́ tì èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè sí. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí YouTube channel mi àdìtú ọ̀rọ̀ TV, ẹ dákun ẹ bá ń subscribe sí i. Mo bẹ̀bẹ̀ ní ohun ọ̀ṣàkọ o, kẹ́ ẹ lè máa rí gbogbo àwọn fọ́nrán tí n bá ti ń fi síta, kẹ́ ẹ lè máa rí wọn lẹ́yẹ ọ̀ṣọ́kà. Torí lórí ìkànnì yìí a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò báyìí. Kí ni ń ṣẹlẹ̀ ní dúníyàn? Kí ni ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kóòtù òjíire? Kí ni ń ṣẹlẹ̀ pẹ̀lú orí àpèrè àwọn ọba wa ládéládé lóyè lóyè? Àwọn nǹkan wo ní ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ṣókùnkùn ṣùgbọ́n tọ́mọ aráyé ò mọ̀? Àwa yìí ó gbé jáde o, torí Olódùmarè ọba ńlọba tó rán wa níṣẹ́. Mo sì máa ń sọ̀rọ̀ kan pé a lè bẹ̀rù èèyàn títí ká wá ṣe Olódùmarè. Ṣé ẹ mọ̀ pé Olódùmarè ń bẹ? Èèyàn náà sì ń bẹ o. Fún díẹ̀ yìí n ò lè ṣe kí n má júbà. A gbọ́dọ̀ júbà ẹ̀yin ajúnilọ o. Ẹ̀yin bàbá, ẹ̀yin yèyé, mo júbà yín o. Baálé ilé, mo júbà yín. Ìyálé ilé, mo júbà yín. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo júbà ọmọdé, mo júbà àgbàlagbà. Mo júbà oyún inú, mo júbà àṣẹ̀ṣẹ̀ ìdí. Mo júbà gbogbo ẹ̀yin èèyàn pátápátá tẹ́ bá láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Mo júbà gbogbo yín o. Ẹ dákun ẹ jẹ́ bá mi ó ṣe o. tó wọ́n sọ pé bẹ́kọ̀ ló bá júbà lẹ̀ báyìí ilẹ̀ ọ̀lànà ni ọ̀yá mo ti júbà o. Gbogbo yín ẹ dákun ẹjọ́ máa jú mi ṣe o. Mo júbà oṣoolé o, mo júbà jẹ́ ilé. Mo máa ń sọ ẹni tí wọ́n bá pè lájẹ́ obìnrin ni gbogbo obìnrin làjẹ́ o. Ẹni tó bá jábí amọ tó mọ̀ pé òun jábí amọ bẹ́ẹ̀ ẹ bá ṣàjẹ́ mọ́ jẹ́ ń tàn yín kìí ṣàbíyamọ. Torí àwọn tí wọ́n pè lábíyamọ àwọn ni wọ́n ń bọ́ mọ́ ṣòro níbi tó ti ga. Àwọn tó fẹ́ràn ọmọ nù tí wọ́n máa pọn ọmọ tẹ̀sẹ̀ ọmọ yìí wọlé. Mo júbà yín o. Mo júbà gbogbo ẹ̀yin ìránṣẹ́ Olódùmarè pátápátá. Ẹ̀yin tẹ́ jù mí lọ, ẹ̀yin tó Olódùmarè jọ gbéṣẹ́ rán wa. Mo júbà gbogbo yín pátápátá. Olódùmarè ọba ó mọ̀ fún yín ṣe. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé Olódùmarè ọba nìkan lẹ fi ṣàgbẹ́kẹ̀lé yín. Ẹ ní ṣìṣe o nílé ayé tẹ́ wà. Ẹ ní kọjá nílé ayé bí ejò tó kọjá lórí àpáta tí a sì nípa tìyín ọ̀ní jẹ́bẹ̀ láṣẹ Èdùmàrè. Ọ̀yá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ètò yìí tá a máa ṣe lórí ìkànnì yìí lóríṣiríṣi. Ìpolówó ọjà ó wà ń bẹ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ọrọ̀ ajé kan tàbí míì tẹ́ rí pé ń wọlẹ̀, ẹ gbé polówó ọjà yín fún wa. Ṣé ẹ mọ̀ pé àti jíngù àti gbogbo ẹ̀ ìníṣẹ́ tiwa ká ṣèpolówó ọjà, ká bá yín ṣe jíngù, ká kọrin sí, ká voice ẹ̀, ká ṣe documentary. Iṣẹ́ tiwa nu. Bẹ́ẹ̀ ẹ̀yin olórin bẹ́ẹ̀ bá fẹ́ ṣe fídíò orin yín visual, lẹ́yìn tẹ́ bá ní ọ́díò tán tẹ́ fẹ́ fíṣù ti fídíò ẹ̀ jáde, ẹ pè wá lẹ́yẹ ọ̀ṣọ́kà ni a ṣe fún yín. Àwọn orílẹ̀-èdè táwa ṣì wà tá a ti ń ṣiṣẹ́. À ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà, à ń ṣiṣẹ́ ní Benin Republic, à ń ṣiṣẹ́ ní Togo, à ń ṣiṣẹ́ ní Ghana, à ń ṣiṣẹ́ ní Mali, à ń ṣiṣẹ́ ní Côte d'Ivoire. Gbogbo ibi táwa ṣì wà báyìí nu tá a ti ń ṣiṣẹ́. Àmọ́ kò síbi tẹ́ ẹ ti pè wá sí táwa ò ti dá yín lóhùn lẹ́yẹ ọ̀ṣọ́kà. A sì bá yín ṣiṣẹ́ yín yọ mọ́lẹ̀ kedere. Àwa sì ń fòótọ́ ọ̀nà ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ìtàn oríṣiríṣi la máa sọ lórí ètò yìí àti àwọn ètò àti àwọn àṣà wa nílẹ̀ Yorùbá táwa ò fẹ́ kó parun tí ó sì ní parun láṣẹ Èdùmàrè. Bí bá ṣe ń lọ lábẹ́ òrùlé ayé, ètò òrùlé ayé, àwọn nǹkan gbáǹkọ́gbì, àrà mẹ́rìírí, ìròyìn lọ́kan òjọ̀kan tí ń ṣẹlẹ̀ jákèjádò ilẹ̀ Yorùbá àti jákèjádò ilẹ̀ adúláwọ̀, gbogbo ẹ̀ la máa fi tó yín létí. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ṣẹ́ẹ̀tì stúdíò, mini stúdíò bóyá fún ilé ìjọsìn
mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn ẹlẹ́sìn àbáláyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwa yìí ṣetán láti bá yín ṣe lówó tí ò ní gun pa. A sì tún tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe máa ṣe. Ẹni tó bá fẹ́ máa ṣe live streaming gbogbo ẹ̀ láàtọ̀ yín sọ́nà. Kódà ẹ̀ nílò láti náwó kan rẹpẹtẹ. Àwa yọba yín ṣe o. A tún kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ṣe. Ẹ sì máa ṣe. Tẹ́ ṣe máa shoot ẹ̀, tẹ́ ṣe máa edit ẹ̀. Iṣẹ́ tiwa ni tá a ti ń ṣe bọ̀ ọjọ́ ti pẹ́. Olódùmarè ọba ṣe fún wa lẹ́bùn ẹ̀ dáadáa. A tọ́ yín sọ́nà. Bóyá odidi ìlú kan ni. Ẹ̀yin o, ẹ fẹ́ create platform fún organization yín àbí ìlú, àwa yìí wà fún yín. A dé sí yín lọ́rùn gbogbo bí tẹ́ bá ti pè wá sí. A sì bá yín ṣe lẹ́yẹ òṣọ́ka. Àwa yìí ṣiṣẹ́ ìlú kan ká tẹ̀bà tí o. Ló dé fáfọ́rọ̀ àgọ́ṣàṣá èkó kíá. Àwa ń gbé síbi àlàáfíà ni o. Gbogbo ẹ̀yin tá a bá ṣẹ̀ lórí ọ̀rọ̀ àgọ́ṣàṣá àtọ̀rọ̀ pókíá, ẹ foríjìn wá. Olódùmarè ọba ló rán wa ńṣẹ́. Ẹ má wulẹ̀ múra pé ẹ fẹ́ ṣe jàǹbá ṣáwa torí bẹ́ẹ̀ bá ṣe ẹ bọ̀wọ̀ Olódùmarè ń bẹ̀. Torí àwa ò lólódì ẹnìkan. Iṣẹ́ tó Olódùmarè ní ká ṣe nu. Àwa sì ti ṣe o. A ti move on bí àṣà àwọn eléèbó nígbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Kìí ṣe èèyàn kan ló pè wá lórí ọ̀rọ̀ àgọ́ṣàṣá. Èèyàn kan kọ́ ló pè wá o. A ṣiṣẹ́ náà, a sì mọye tó bọ́ lápò wa. A máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹ̀yin ará Ànàgó náà, ẹ fi Ànàgó ẹ fi hàn wá. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. A ti sún o. Ọ̀pọ̀ wa ti sún Olódùmarè ọba ti rán wa. Ẹni bá gbọ́kàn lÓlódùmarè ọba kò ní jogún òfò. Ètò wa ti bẹ̀rẹ̀ o. Ètò wa ti bẹ̀rẹ̀. A bẹ̀rẹ̀ ìtàn nípa odò kan tí wọ́n ń pè ní Ìtú. Ẹni bá wà nítòsí Benin Republic mọ́ orílẹ̀-èdè Nàìjíríà lápá abìkan tá a mọ̀ dáko ẹ̀ láìpẹ́ yóò mọ̀ pé odò abàmì kan wà tí wọ́n ń pè ní Ìtú. Kí ló mú orúkọ yìí wá? Kí ló mú Ìtú wá? Kí ni ìtumọ̀ ẹ̀? Kí ni ń jẹ́ tú? Bó ló ṣe jẹ́? Bó ni wọ́n ṣe ń bọ odò yìí? Irú ipò wo gan lodò yìí wà lásìkò yìí? Gbogbo ẹ̀ la fi tẹ́yìn ọmọ aráyé létí. Àtẹ̀yin tẹ́ wà nínú ìlú ọ̀hún gangan tó jẹ́ pé ẹ̀ mọ̀ kúlẹ̀kúlẹ̀ rẹ̀. A ti ń pinnu tipẹ́tipẹ́ pa á jáde tán lórí ọ̀rọ̀ Ìtú. Ṣé ẹ sì mọ̀ pé wọ́n lè fárí lẹ́yìn olórí? Àmọ́ báyìí wọ́n ti fún wa láṣẹ o. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. A kàn ní ìdí spọ́nṣọ́rà ni àtàwọn tí ó ṣèpolówó ọjà lóríṣiríṣi. Ètò yìí ti dé o. Ó sì fẹ́ lálẹ̀, yóò sì lálẹ̀ kàá. Lẹ́yìn Ìtú ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àrà mẹ́rìírí gbàǹkangbì tẹ́ mọ̀ ńlá wà mọ́ tú pẹ́rẹpẹ́rẹ lórí ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin olólùfẹ́ mi. Mo tún ń padà bọ̀. Ẹ gbàpò ti yín. Ẹ lọ rè máa ṣe nǹkan tẹ́ bá ń ṣe. Wọ́n tún pè yín láìpẹ́. Ẹ ṣé o. A dúpẹ́ o. Wọn ò ní wá yín tí ẹ̀ ní wá mi tì. Ojú tẹ́ fi ń wò mí ò ní relédè yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Ẹ ṣé gan o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.